Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ rántí ètò kan tí a ṣe tí a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún agbẹjọ́rò kan, agbẹjọ́rò Yomi Ṣólánkẹ́, níbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa ohun kan tí wọ́n gbé síta tí àwọn kan ń pè ní ohun ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ààrẹ Nàìjíríà, wípé wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ gbọ́ voice note yẹn lẹ́ẹ̀kan sí. I go talk on my mind. I go talk on my mind, bro. You no get head. You no get head. See that thing where they wear for neck, eh? No, they wear for neck again. They do anything. No, they wear for. They don't go put jazz for them. Now, why people know you wear the gold shrine. You don't go put jazz for your neck. All right. So talking about using jazz and going to shrine. You see this next video I'm about to play. After you people watch it, we can't decide whether on a shrine they don't take cook on our mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027, we can't know whether they don't cook your mind, so you know go get sense, or una dey okay. Whichever way, by all means necessary, you must have electricity. And you will not pay for estimated bill anymore. A promise made will be a promise kept. If I can't keep the promise and I come back for second term, don't vote for me. That's the truth. You heard him? This was when he was doing his campaign. He said the promise made will be a promise kept. That if he does not give Nigerians electricity, after 4 years, they should not vote for him. So it's not like I'm campaigning against him. I am putting his words against him. So there's no way we don't have electricity. As a matter of fact, let me even show you. For the very first time, since the inception, since the creation of Nigeria and the creation of Aso Rock, for the very first time, as you can see, Aso Rock to exit national grid by March 2026. Then look at this one. Aso Rock opting for 10 billion naira solar, questions president's belief in national grid. So as of today, this was in March, April, we did May. As of today, they don't abandon Aso Rock where President Bola Ahmed Tinubu dey stay. Now solar that they use now. They don't abandon national grid. So whatever happens, no concern anybody. And to be very, very honest, in Nigeria of today, people don't even care about the light anymore. That's why people are opting out for solar. People, they opt out for solar. Now they China. Now power station, when I carry come back now, at least we go help people. Now yeah, they bring come. Do you understand? People don't they give up. So you made a promise that if you cannot give electricity to Nigerians, they should not vote you in the coming term. So that is what Nigerians are going to follow. This is not say, oh, very dark one. No. I get a lot of your clips and everything you promise. You have failed. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach you say you go tap yourself. You will go wash your body again, make you understand, say, this man does not have anything to offer. Come 2027. Any other option is welcome. But for me, myself and I, President Bola Ahmed Tinubu cannot offer us anything anymore. So it should go. It should go. It should go. Bola Ahmed Tinubu, it should go. Listen, Lord, don't. You don't hear us so? Now, the fake audio, or the people who do the fake audio, can't comot part of this. Can't insert the fake one in between this, as if now this one be the authentic video. See this next video I'm about to play. After you people watch it, we can't decide whether on a shrine they don't take cook on our mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027, we can't know whether they don't cook your mind, so you know go get sense, or una dey okay. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity.
As of last week, I called Peter Obi to step down for me, but he refused. Now, I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have planned after I'm done with my position as a president. You have failed. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, time don't reach where they say you go tap yourself. You go wash your body again, make you understand, say, this man does not have anything to offer come 2027. Any other option is welcome. But for me, myself and I, President Bola Ahmed Tinubu cannot offer us anything anymore. So it should go. It should go. It should go. Bola Ahmed Tinubu, it should go. Peace and love. Don't. They don't know say people like us go see this one. Now, even me, I'm serious, even me, I no go for this fake insertion. Neither will I fall for this fake audio. So when I say Okobayo tweeted that, I say, is it that this man no say, now Percy, they try to misinform the public using VDM's original video? Make I tell you what it could happen. So with this one now, what they don't do, this person, honest, that is Pious Minister, see what he said. He can't carry that fake one now where they insert Tinubu's audio for VDM's video. Call Twitter. See what he tweets. Moku read that here. He said, how do you really convince someone who has already decided and believes in their mind that this is actually Asiwaju's voice? What kind of cheap propaganda is this? VDM knows that this is the person accusing VDM honest. VDM knows that Igbos are highly emotional people, and that is why he enjoys riding on their emotions. Nínú voice note tẹ́ gbọ́ tán yìí, inú fídíò yẹn láti sọ wípé òfegè lásán ni pé kì í sòótọ́, pé AI lásán, pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò lè wá lọ kán wá ṣe bẹ́ẹ̀ gbéra wọn wálẹ̀ tó bẹ́ẹ̀ títí kí wọ́n wá ṣe bẹ́ẹ̀ yẹn, kí wọ́n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ síta láyé. Àwa gan tá àti débì kankan nú ayé. Èmi sọ lórí ètò yẹn pé mi ò lè bọ́ta kí wọ́n máa sọ̀rọ̀ yẹn pẹ̀lú èèyàn lórí fóònù, tó túmọ̀ sí wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni pé èèyàn bá rorí délẹ̀délẹ̀. Ṣùgbọ́n ìwádìí wa tẹ̀síwájú létà tó wá ṣàfihàn wípé kíní Very Dark Man tí wọ́n ní Very Dark Man ló gbé fídíò yẹn jáde, tí a dẹ̀ rí fídíò Very Dark Man ń bẹ̀ àti ọ̀rọ̀ tí wọ́n gbé síta yẹn ló ń ṣàfihàn ìwádìí tó jinlẹ̀ kan pé àwọn karambani kan ni wọ́n lọ gé fídíò Very Dark Man sí voice note yẹn, wọ́n wá lẹ gbogbo ẹ̀, wọ́n dán lójú, wọ́n wá gbé síta. Ọ̀tọ̀ ni tí Very Dark Man sọ níbìkan, ọ̀tọ̀ ni ó dẹ̀ ni tí Very Dark Man kọ́mẹ̀ntì lé lórí. Wọ́n á gé lára ọ̀rọ̀ yẹn, wọ́n á gé ti voice note yìí sí, wọ́n á fi ìparí ẹ̀ náà sí, wọ́n ṣàṣe bẹ́ẹ̀. Nínú fídíò tẹ́ wá wò yìí, ibẹ̀ ni wọ́n ti wá ṣàfihàn wípé Very Dark Man wípé bó ṣe wá wà yẹn o pé òun ló ṣe, whereas àṣírí padà tún ṣẹ̀mọ̀ pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lò títọ́ bá. Ìkànnì BEMBEYEKE TV àwa yìí fún yín ní èké àìsí mú òfegè ìròyìn wá. Ẹ mọ̀ wípé ìwádìí tó jiná ó sì wà lára tọ́pọ̀ yín tẹ̀ fi ń dúró tí ìkànnì yín ní gbogbo ìgbà àti ìgbà gbogbo. Olójẹ́ tó mú wá fún yín pé níbi tá a dé báyìí lásìkò tá a dé ìwádìí fi hàn wípé Very Dark Man gan kọ́ ló ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n àwọn èèyàn kan ni wọ́n lọ kúùkù kínní yìí. Ìyẹn wá ń ṣàfihàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ń sọ wípé àwọn ọmọ Ìgbò, àwọn kan sọ bẹ́ẹ̀ pé àwọn náà máa fẹ́ wà nídìí irú nǹkan báyìí. Àwọn kan ní àwọn olólùfẹ́ Peter Obi ni ó fẹ́ wà nídìí irú nǹkan báyìí. Yorùbá dẹ̀ sọ wípé ó jọ gàtè kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì ti ro gàtè. Tá a bá wo ọ̀rọ̀ tó wà nínú voice note yẹn, ó gbà fura sí. Ṣùgbọ́n kó yẹn máa yé gbogbo àwọn ọlọ́gbọ́n nígboro ayé. Ibi tí mo wá ń lọ leléyìí, iléeṣẹ́ ààrẹ
alàgbà Báyọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jáde láti sọ̀rọ̀ wípé very dark man gbọ́dọ̀ fojú winá òfin, very dark man yẹ kí wọ́n gbé very dark man kó wá jẹ́jọ́ kó wá ṣàlàyé rẹ̀, very dark man nílò láti wá fimú fẹ́ abẹ̀bẹ̀ fimú fínra nínú òfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwọn ìròyìn gbé Punch gbé The Nation, Vanguard àti gbogbo àwọn ìròyìn bẹ́ẹ̀. Ibi tí mo wá lọ lélẹ́yìí, iléeṣẹ́ ààrẹ ní ọ̀pọ̀ iṣẹ́ láti ṣe. Ìdí tí iléeṣẹ́ ààrẹ fi ní ọ̀pọ̀ iṣẹ́ láti ṣe ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wọ́n nílò láti ṣiṣẹ́ lé lórí torí àsìkò tá a wà yìí ìmọ̀ ẹ̀rọ ó ń sáré. So àwọn bàbá arúgbó tí wọ́n ń lò tàbí àwọn àgbàlagbà tí wọn ò ní òye tẹkinọ́lọ́jì tó bẹ́ẹ̀ tí wọ́n sáré ń fèsì padà yẹn, wọ́n nílò láti ṣiṣẹ́ kárakára kán bàbá máa mú òfegè irú òfegè eléyìí tí wọ́n mú nípa very dark man. Ojú ti wá là padà báyìí wípé very dark man tí wọ́n wò yẹn gangan tí ọ̀pọ̀lọpọ̀ gan ti kọ́mẹ̀ntì pé hey, tí very dark man bá máa wà nídìí irú nǹkan báyìí tóòótọ́ ó yẹ kí ó fojú winá òfin. Tabasi very dark man ó ń ṣọ́ra, ó jẹ́ ẹni tó ń fúnra ẹ̀ náà ń ṣọ́ra nítorí òun náà máa wò pé èmi gan wọn lè gbèrú ẹ̀ wá kí n kó sínú ẹ̀ ká tó wá sọ very dark man. So tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ó nílò àwọn ìwádìí káwọn ìjọba náà kan ní àwọn kankan tẹ́kùn wọ́n ti lo ahead láti máa verify òótọ́. Irúfẹ́ dark man tí wọ́n ti sọ pé wọ́n pè lẹ́jọ́ yìí tó bá padà pè lẹ́jọ́ tí ó bá padà ṣẹlẹ̀ wípé very dark man kọ́ ṣe mọ̀ pé ó ti ń ṣàfarahàn báyìí torí kò sí ní page very dark man kankan. Àwọn kan ló kàn gé àwọn ọ̀rọ̀ yẹn síra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí inú fídíò yìí. Now kí wọ́n padà ṣèwádìí pé very dark man kọ́ wọ́n sì ti padà sí lébẹ̀lì ẹ̀ lọ́tún lọ́sì ṣe mọ̀ wípé very dark man lè padà pé ìjọba gan náà lẹ́jọ́ tó túmọ̀ sí wípé iṣẹ́ ńlá wà lọ́wọ́ ìjọba àpapọ̀ Nàìjíríà. Àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lò wọ́n nílò àti túbọ̀ so ṣòkòtò wọn gidigidi kán má sùn lé àwọn ìṣẹ̀lẹ̀ àtijọ́. Ojú ti là, ìrìn àjò sì ti rìn jìnnà fáfáfá. Ìyẹn ni tí mo ní kí n sọ lórí ètò yìí fún ti dédé àsìkò yìí. Tóbi Fásùgbà ló kọ mi, mo nífẹ̀ẹ́ yín o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Ẹ má gbàgbé Renix ṣe iléeṣẹ́ tó ń lo ewé àti egbò láti ṣọmọ aráyé lóore. Ẹ gbìyànjú láti ra egbògi àti àwọn oògùn tí wọ́n ti ṣe sí oníkóró láti fi ṣàǹfààní fún yín ní Nàìjíríà tàbí lókè òkun. Ó ṣe pàtàkì, àwọn tó ń lò ó inú wọn ń dùn. Lára àwọn oògùn ọtí wọn dẹ̀ tún leléyìí tí wọ́n pè ní Modòjọ́ herbal drink, a ní Modòjọ́ ti coffee, a dẹ̀ tún ní ti big boys eléyìí tá a jẹ́ kéèyàn ó lè tàtẹ̀ kanlẹ̀. Modòjọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ lò níbi ayẹyẹ yín. Èyí ni àlàyé ọ̀rọ̀ mi fún ti dédé àsìkò yìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì yìí lóòrèkóòrè. Tó rẹ́yìn lèèyàn wà lèèyàn yín béèyàn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń wò mí lónìí. Ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. Wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí, ìkan ń jẹ́ Àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. Kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. Kẹ́ ẹ download, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín rèé o, Adébóyè Adégbénró Bàbá BG. Àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o.
ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò app ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boys gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pabambarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Alálàní èmi ọmọ yín èèyàn yín náà rẹ o mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù. mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n orin àgbọ́dùn orin àgbọ́jó àkọlé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́ ó ti jáde báyìí ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀ ó kì í rí yí ẹ bá ń lọ síbẹ̀ ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo ìrà tí ò lọ́mọ nú ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn abọ̀ látẹ̀yìn ẹ ṣeun gan yóò dáa. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.